méjì àbọ̀ tó ti lò láti iléeṣẹ́ rédíò Crown 101.5 FM ẹlẹ́ẹ̀lẹ́ nílùú Ilé-Ifẹ̀ ètò Al-GHURABAA eléyìí tí Sheikh Abdul-Hakeem Abdul-Ghayfah Al-GHURABAA tí yóò máa tọ́kùn rẹ̀ lẹ́yìn ìtọ́pọ́nsókàn ẹ máa bá wa kálọ. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون ويصحو والناس من حوله ينامون ويسلك درب الخير والناس في ضلالهم يتخبطون. وصدق الشاعر إذ يقول: قال لي صاحب أراك غريبا بين هذا الأنام دون خليلي. قلت: كلا، بل الأنام غريب، أنا في عالمي وهذه سبيلي. هذا هو الغريب، غريب عند العابثين من البشر ولكنه عند ربه في مقام كريم. غرباء 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 غرباء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkí wa káàbọ̀ sí àkẹ́tọ̀ ètò Al-GHURABAA tó ń dé sí etí ìgbọ́ wa láti Crown FM 101.5 ní ìlú Ilé-Ifẹ̀. Al-GHURABAA lètò tí a ti máa ń sọ nípa ìtàn ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà. Ilé-iṣẹ́ tó sì ń pákéjì ètò ìlọ́sọ̀ọ̀sẹ̀ òun náà ni UL-ARQM Media Productions tí ilé-iṣẹ́ alukoro náà wà ní ìlú Ilé-Ifẹ̀. Níjẹjọ́ àwọn èèyàn wọ́n ní àwọn kan sáà ń gbọ́ orin sá àwọlé bẹ́ẹ̀ ni ìbọ́lọ̀ ti kádàrá níjẹjọ́ náà àti dé sórí ètò ṣe ìgbàgbé ibi tí a bá ìtàn dé ìtàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ náà láti tẹ̀ wájú inshallah. Ṣùgbọ́n ṣáájú kó tó di wípé a bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ ká lọ sókè lọ́n ká gbọ́ nǹkan tí àwọn onígbọ̀wọ́ wa tí wọ́n ní fún wa. Tá a bá ti dé ibi tá a ti bẹ̀rẹ̀ ètò ara mú sẹ́yìn díẹ̀ a wá sọ nípa ìrìn àjò Rasulullah sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mádínà. Àwọn kí ló ṣẹlẹ̀ láàrin ìrìn àjò ànábì lọ sí ìlú Mádínà, ibẹ̀ ni ìtàn ti bẹ̀rẹ̀ lónìí. Mo ń bọ̀. Mr. G Model College and Kiddies Academy Ilé-Ifẹ̀ ọ̀kan ṣoṣo àràbà tí kì í ṣẹgbẹ́ ẹgbẹ̀rún ọ̀sánsán àtẹ ètò ẹ̀kọ́ òde òní lábẹ́ àmójútó àwọn olùkọ́ tó kún àtàárọ̀ kéwu kíké Quran memorization ó fi máwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ tí mú kẹ́kọ̀ọ́ wọrí láwọn àyíká tó wuyì ló fa sábàbí táwọn òbí òun alágbàtọ́ fi ń juwọ́ sàdánkátà sí wọn tíjọba náà sì fún wọn ní àprófà òpèrègèdè ń ṣe làwọn akẹ́kọ̀ọ́ Mr. G máa ń fẹ̀yìn àwọn ojúgbà wọn bẹ́lẹ̀ láwọn ìdíje hostel facility library science ó fi kanra school bus wà ní sẹpẹ́ gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò WAEC NECO tàbí NAPTEP ẹ kàn sí Mr. G ọ̀rẹ́ kìnìún àlàyé ẹ̀yin òbí tọ́jọ́ iwájú ọmọ jẹ lógún ẹ dìde fúyà kẹ́yìn náà mọ́ ọmọ yín lọ Mr. G sáwọn ìpele bíi crèche nursery primary tàbí secondary telephone 0803 383 4850. ilé ẹ̀kọ́ Mr. G wà ní nọ́mbà 43 Ìgboyà street Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ ní nọ́mbà 17 Ọ̀ọ̀ni Ìlàrẹ̀ area àti Àwòsùn Fáṣínà Ifẹ̀ Ìbàdàn road Ilé-Ifẹ̀ Ọ̀ṣun state. Mr. G Model College and Kiddies Academy aṣíwájú nìyí lóòótọ́. The solid solutions wọ́n ta 9-in-1 past question and answers èyí tí ó jẹ́ ti WAEC NECO àti GC èyí tí wọ́n ń pè ní platinum series pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class bẹ̀rẹ̀ láti SS1 títí dé SS3 pẹ̀lú past questions fún ìdánwò postjam fún èyíkéyìí ilé ìwé gíga bíi OAU UI UNI Ìlọrin LAUTECH Ẹdẹ títí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kọjá lọ sí èyíkéyìí ilé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kí ẹ béèrè pé clear and neat ní àwọn ìwé tó bá ti àgbàlá ilé-iṣẹ́ solid solutions step by step solution ní a fi ń gbé kalẹ̀ lórí kòkó pa sí ní gbogbo ẹ̀. Ẹ̀yin ilé ìtajà ìwé bookshop ilé ìwé girama nílẹ̀ yìí ẹ̀yin òbí àti alágbàtọ́ àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá ilé-iṣẹ́ solid solutions pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941 lẹ́ẹ̀kan sí 07037470941. The solid solutions pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون ويصحو والناس من حوله ينامون ويسلك درب
Ìkéde pàtàkì: tí o bá fẹ́ ra ìyára kọ̀ǹpútà bíi desktop, keyboard, CPU, mouse tàbí complete set of computer, tàbí o fẹ́ ṣe ẹ̀dà PDF soft copy ìwé kíkà èyí ni book binding, tàbí o fẹ́ ṣe ẹ̀dà ìwé àgbélẹ̀kọ rẹ sí soft copy èyí ni typesetting, tàbí fún iléeṣẹ́ àti ilé kéwú tí ó fẹ́ kọ tàbí tẹ ìwé ìdánwò rẹ̀ yálà ní èdè Yorùbá, òyìnbó English tàbí èdè Lárúbáwá Arabic, ẹ kàn sí iléeṣẹ́ alukoro UL-ARQM Media Productions. Bẹ́ẹ̀ ni a tún ń tẹ ìwé printing clean, clear and neat pẹ̀lú owó pọ́ọ́kú. Iléeṣẹ́ alukoro UL-ARQM Media Productions tún kọ́ni bí a ti ń ṣe àmúlò computer training bíi CorelDRAW, Microsoft Word, Excel, graphic design, calligraphy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. UL-ARQM Media Productions tún ń ta trouser materials bíi chinos, cashmere, 5-star, school uniform, ankara pẹ̀lú kàmpálà. Bákan náà, fún gbogbo ẹni tí ó bá ní àìsàn ara bíi ara yíyún, body itching, ẹ̀fọ́rí túlu, migraine, oyún ìju, fibroid, ìbàdí ríro, waist pain, kí àgọ́ ara ó lẹ, weak organ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún gbogbo ọkùnrin tí kò lè ṣe déédéé lọ́dọ̀ ẹlẹ́tọ̀ rẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ alukoro UL-ARQM Media Productions. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 091 55 11 8848 lẹ́ẹ̀kan sí 091 55 11 8848 tàbí 081 40 87 40 31 lẹ́ẹ̀kan sí 081 40 87 40 31. فإنا لا نبالي بالطغى نحن جند الله دوما دربنا درب الأباء غرباء غرباء غرباء. Now ní inú ìbánisọ̀rọ̀ tí ó kọjá lọ a ń sọ nípa ìrìn àjò Rasulullah sallallahu alaihi wasallam bí nílùú Mẹ́kà bí ó ti ń pe àwọn èèyàn lọ sí inú Islam àti bí àwọn Quraysh ti gbógun ti òjíṣẹ́ Allah àti àwọn mùsùlùmí tó ti ní ìgbàgbọ́ nínú Rasulullah sallallahu alaihi wasallam nílùú Mẹ́kà. Bákan náà a ṣàlàyé nípa bí àwọn arìnrìn-àjò láti àwọn ìlú ilẹ̀ Lárúbáwá bíi Mẹdínà tó jẹ́ pé nígbà náà wọ́n pè ní YATHRIB àti àwọn ìlú míì tó jìnnà bí wọ́n ti wọ́n ń ṣiṣẹ́ hajj nílùú Mẹ́kà ní ọdọọdún. Àbáwọn iṣẹ́ àwọn èèyàn tí ń wá Rasulullah sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ níkọ̀ọ̀kan adáwọ̀kọ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba ìsìláàmù lọ́wọ́ Rasulullah. Adáwọ̀kọ àwọn bíi mẹ́fà tó jẹ́ wípé àwọn méje tí ó jẹ́ wípé wọ́n rìnrìn àjò tí wọ́n sì gba ìsìláàmù lọ́wọ́ ànábì tí wọ́n padà sí ìlú YATHRIB nígbà náà lọ́hùn. Bákan náà mo ṣàlàyé bí iṣẹ́ àwọn èèyàn bíi méjìlá ti padà wá lọ́dún tó tẹ̀lé tí wọ́n sì wá búra fún òjíṣẹ́ Allah tí a pè ní Bay'atul Aqaba al-Ula, ìsì àdéhùn fún òjíṣẹ́ Allah. Ààyè tó ti ṣàdéhùn jọ náà lọ́hùn ọ̀nà pè ní al-Aqaba. Wọ́n ṣe àdéhùn fún òjíṣẹ́ Allah láti kún ànábì lọ́wọ́ kánábì máa bọ̀ wá sílùú Mẹdínà. Àwọn ó dáàbò bò, àwọn ò sì ní jẹ́ kí sùtá kankan látọ̀dọ̀ Quraysh ó ṣẹlẹ̀ sí i. Báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam náà ti pé àdéhùn pẹ̀lú wọn. Ó wá gbé ẹnìkan dìde pẹ̀lú wọn láti lọ kọ́ wọn ní al-Qur'an kó sì máa kọ́ wọn ní ẹ̀sìn. Òun náà ni Mus'ab bin Umair tí a pè ní Safirul Awwal, arìnrìn-àjò ambassador àwọn mùsùlùmí nílùú Mẹdínà, ẹni àkọ́kọ́ nínú ìsìláàmù náà. Mo sì ṣàlàyé ipa takuntakun tí Mus'ab bin Umair kó nílùú ìlú Mẹdínà tí a mọ̀ sí ìlú YATHRIB. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀, mo sọ ìtàn bí wọ́n ti gba ìsìláàmù, bí wọ́n ṣe gbìyànjú láti kó ìnira bá Mus'ab bin Umair àti arákùnrin kan tí ó dé sọ́dọ̀ rẹ̀ tó ń gbé pẹ̀lú rẹ̀ àti a pè ní As'ad bin Zawara, bí wọ́n ṣe fẹ́ fi ìyà jẹ wọ́n kó tó di wípé Mus'ab fi ọgbọ́n àti sùúrù ó fi pè wọ́n pé kí wọ́n jókòó kí wọ́n gbọ́ nǹkan tó ń fẹ́ sọ. Tọ́rọ̀ tó ń bá sọ bá dùn mọ́ wọn nú kí wọ́n gbà, tí ò bá wá dùn mọ́ wọn nú wọn wá lè ṣe ní tán bá fẹ́ ṣe. Báyìí ni wọ́n ti jókòó. Mo ṣàlàyé wípé nígbà tí Mus'ab bin Umair sọ eléyìí, Sa'd bin Mu'adh èyí tí àwọn ikọ̀ rẹ̀ rán kó lọ fi ìyà jẹ Mus'ab bin Umair àti As'ad bin Zawara, gbà tí ó débẹ̀ tó rí pé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti nǹkan tó pe àwọn sí ọ̀rọ̀ tó dáa tó yẹ káwọn ò ṣe ni, báyìí ni ó ti gba Islam. Ìgbà tó padà dé ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ló bá ṣàlàyé nǹkan tí ojú ẹ̀ rí àti bí ihun tí wọ́n pe àwọn sí bó ṣe dáa tó.
báyìí náà ni Usaid bónú Hudayri náà ti gbéra pé tó bá jẹ́ pé wọ́n fi síhìrù bá ọ sọ̀rọ̀ ni èmi ò ní gbà. Bóun náà ti lọ, mo ṣàlàyé bóun náà ti padà gba ìsìláàmù níjọ́ náà lọ́hùn. Nígbà tó gba ìsìláàmù tán, abẹnugan ló jẹ́ láàrin àwọn èèyàn rẹ̀, ló wá padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀. Nígbà tí gbogbo wọn rí wọ́n ní ojú tó fi kúrò lọ́dọ̀ wa kó ló fi dé o, ó dàbí ìgbà pé idán ti ran ìwọ náà, kí ló ṣẹlẹ̀? Ó wá bá wọn sọ̀rọ̀, ó wá ní ya bani Abdul Ashhal, mo pe ẹ̀yin ẹ̀yà Abdul Ashhal, kayfa amri fikum, irú èèyàn wo ni mí bò mo ti jẹ́ láàrin yín? Gbogbo wọn bá sọ pé sayyiduna wa ibnu sayyidina, aṣáájú wa ló jẹ́ o, ó sì tún jẹ́ ọmọ aṣáájú wa, bàbá tó bí ọ kó tó lọ aṣáájú ló jẹ́ fún wa. Ìgbà tó lọ tán, ìwọ la tún tì sí aṣáájú tó máa darí wa afdaluna rahyan. Tá bá ní kéèyàn gbé làákàyè kalẹ̀ ká fi wòye sọ̀rọ̀ káwo sọ̀kun ọ̀rọ̀, ìwọ náà lẹni tí ọpọlọ ẹ̀ mú bérebére jù láàrin wa. Báyìí ni wọ́n ti sọ oríṣiríṣi tí wọ́n lè sọ ní dáadáa nípa Usaid ibn Hudayr. Báyìí ni Usaid ibn Hudayr wá sọ fún wọn wípé tó bá wá rí bẹ́ẹ̀, tí gbogbo ń tẹ́ ẹ̀sọ́ ìbá rí bẹ́ẹ̀, fa inna kalama rijalikum wa nisaikum alayya haramun. Àtọkùn yín àtobìn yín ẹ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ mọ́. Àtọkùn yín àtobìn yín ẹ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ mọ́. Hatta tu'minu billahi wa rasulihi, títí tẹ́ fi nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tí Musa ibn Umair àti As'ad ibn Zarara tí wọ́n mú wá láti ìlú Mákà látọ̀dọ̀ Rasulullah, tẹ́ fi nígbàgbọ́ nínú Ọlọ́run àti ẹni tí Ọlọ́run bá rán sí yín. Lẹ́yìn ìgbà tí ó sọ eléyìí tán, kò sí ẹnìkan nínú ẹ̀yà Banu Ashhad yìí àfi kó jẹ́ wípé gbogbo wọn ni wọ́n gba Islam, àtọkùnrin wọn o àtobìnrin wọn, gbogbo wọn ni wọ́n gba Islam. Àyàfi arákùnrin kan nínú wọn, ó nìkan náà ni ò gba Islam. Orúkọ rẹ̀ òun náà ni Al-Usayrim. Al-Usayrim yìí nìkan ni ò gba Islam. Orúkọ tó gbajúgbajà ní orúkọ rẹ̀ nù, ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ wípé orúkọ rẹ̀ gangan ni Amru bunu Thabit bunu Waqais, òun ni orúkọ rẹ̀. Ó nìkan ni ò gba Islam níjọ́ náà, ṣùgbọ́n padà gba Islam níjọ́ wo ni? Ó gba Islam ní yawm Uhud, ọjọ́ tí wọ́n ń jagun Uhud yẹn, tí wọ́n jà ní ọdún kẹta lẹ́yìn ìrìn àjò ànábì sílùú Yathrib. Ọdún náà ló gba Islam, ogun ẹlẹ́ẹ̀kejì nínú Islam. Ọjọ́ yẹn gangan ọjọ́ ogun ló gba Islam. Bó ti wá gba Islam tán, ó ń bẹ̀rẹ̀ sí ń jà, ó bá àwọn ọ̀tá ẹ̀sìn jà lójú ogun, ó pa àwọn tó lè pa kó tó di pé wọ́n padà pa òun náà lójú ogun. Ìgbà tí wọ́n jagun tán wá mú ìwo rẹ̀ bá Rasulullah sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ Allah sọ wípé amila qalilan wa hujra kathira. Ànábì ní ó ṣiṣẹ́ kékeré ṣùgbọ́n gbé ẹ̀san tó pọ̀. Torí kíni? Arákùnrin yìí kò tí ì kírun, kò gba àwẹ̀, kò ṣiṣẹ́ kankan nínú sí olóore. Ọjọ́ tó gba ìsìláàmù, ọjọ́ náà ló fayé lẹ̀. Bó ṣe wá fayé lẹ̀ ńjọ́ náà, ó kú ní ipò mùsùlùmí lẹ́ni tí ó wọ àlùjánnà. للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة. lẹ́yìn eléyìí ńkọ́, òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó sì ń bá ìpèpè rẹ̀ lọ nílùú Mákà o. Àwọn Kùráìṣì náà sì dúró. Nígbò yá tí ìnira yìí pọ̀, òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó wá rí wípé ìnira ti ń kan àwọn mùsùlùmí. Abu Salama bun Abdul As'ad, ó ní àwọn tó jẹ́ wípé òun náà ti gba Islam ní àti ìyàwó rẹ̀ Ummu Salama. Ìgbà tí ìnira yìí pọ̀, ó gbèrò láti sá padà ọ̀dọ̀ ọba Najashi, ó gbèrò láti sá padà sí ibẹ̀. Ìgbà tó ń gbọ́ ìrò wípé àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n ti ń rí ìsìláàmù ṣe nílùú Mẹdínà, ìlú Yathrib, wọ́n ti ń rí ìsìláàmù ṣe dáadáa. Eléyìí ló wá dùn mọ́ Ummu Salama àti Abu Salama nínú, ní fi wá pé kàkà táwọn fi padà lọ sí ọ̀dọ̀ ọba Najashi káwọn tó padà síbẹ̀ nígbà kẹta sẹ̀mọ̀. Mo sọ fún wa nínú ìtàn wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn mùsùlùmí rìnrìn àjò lọ sílùú ọ̀dọ̀ ọba Najashi láti lọ fi ara sin sọ́dọ̀ rẹ̀ nígbà tí ìnira àwọn Kùráìṣì tí ó pọ̀ fún wa. Báyìí ni Abu Salama bun Abdul Asad, báyìí ló ti gbéra, òun àtìyàwó rẹ̀ wọ́n gbéra
nínú àwọn ẹni àkọ́kọ́ tó kọ́ ìrìn àjò lọ sí ìlú Mẹdínà náà ó gbéra láfẹ́ máa lọ ṣùgbọ́n bá tí ìrìn àjò ń lọ wọ́n padà àwọn fámìlì ìyàwó rẹ̀ wọ́n padà mú ìyàwó ẹ̀ lẹ́yìn rẹ̀ wọn ò jẹ́ kí ó bá a lọ lásìkò yẹn mọ́ wọ́n mú sọ́dọ̀ wọn ò jẹ́ kó lọ. lẹ́yìn eléyìí ànábì pa gbogbo àwọn mùsùlùmí láṣẹ láti máa rìnrìn àjò lọ sílùú Mẹdínà báyìí ni àwọn mùsùlùmí jáde láti ìlú Mákà wọ́n rìnrìn àjò lọ sílùú Mẹdínà nítorí ìnira tí àwọn Kùráìṣì fi ń kan àwọn mùsùlùmí tí wọn ò sì sí nǹkan tí wọn ò ṣe. báyìí ni gbogbo wọn ń lọ ó kù òjíṣẹ́ Allah ó kù Abubakar Siddiq ó kù Aliyu bin Abi Talib radiyallahu ta'ala anhu. mo ti sọ̀tàn fún wa pé Aliyu bin Abi Talib ó ń bẹ lọ́dọ̀ Rasulullah síwájú kánàbì tó di ànàbì ní Aliyu ti ń bẹ lọ́dọ̀ ànàbì ọmọ ọdún 10 ló sì wà nígbà tí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ dáwà. ìrìn àjò tán tá a sì ń sọ báyìí a ti wà ní àárín ọdún 13 ó ti ń pé pérépéré agbẹnulé ọdún 14 nìrìn àjò ànàbì lọ sílùú YATHRIB ló bẹ̀rẹ̀ ọdún 13 pé gbáko wọ́n gbé ẹnulé ọdún 14 14 years tánàbì ti ń pèpè nílùú Mákà wọ́n gbẹnulé òun ní ìrìn àjò ànàbì bẹ̀rẹ̀ láti lọ sí ìlú YATHRIB. nígbà tí àwọn Quraysh tí wọ́n wá rí pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó ti ń gbìyànjú láti ní àwọn olùbáṣepọ̀ àti olùkúnni lọ́wọ́ nílùú YATHRIB wọ́n sì mọ̀ pé àwọn tí ń bẹ nílùú YATHRIB mo sọ fún wa pé ẹ̀yà méjì ní bẹ́ẹ̀nbẹ́ Banu Khazraj àti Aus àwọn méjèèjì ogun òwúlẹ̀ ní mọ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní gbogbo ìgbà so èyí jẹ́ kí wọ́n jẹ́ ẹni tó sangun nínú àwọn Lárúbáwá tí ìlú kan bá ṣetán láti sígun lù wọ́n àwọn tó yẹ pé ojoojúmọ́ náà fi ń jagun tẹ́lẹ̀ ṣe mọ̀ pé irú ìlú bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú kó ti pèsè ogun dáadáa síwájú kó tó dojú kọ wọ́n. wọ́n wá rí i pé tànàbí báyìí lọ sílùú yìí ó ti ní ẹ̀yẹ lápá nù apá àwọn ò ní lè ká òjíṣẹ́ Allah mà báyìí ni wọ́n ti gbèrò pé kí láàṣẹ wọn ni ọ̀dà ihun tó kù tá a ṣe náà ni pé ẹ jẹ́ ká kóra jọ ká jọ ronú kí la lè ṣe. nínú ìrònú wọn jọ náà lọ́hùn wọ́n kóra jọ láwọn nẹ́díwà ààyè ni wọ́n kóra jọ sí jọ náà lọ́hùn tí wọ́n ti ń ṣe àpéjọ lórí kí ni wọ́n sì fún Rasulullah. gbogbo wọn sọ ọ̀rọ̀ ìjọ náà lọ́hùn nínú àwọn ìtàn àwọn àfọ̀nìtàn sọ wípé Iblis Shaitan ìbínú Ọlọ́run kó máa bá àwọn lóun náà wà lẹ́ni tí ó kópa pẹ̀lú wọn jọ náà tó gbé àwọ̀ ọkùnrin kan tó ti darúgbó wọ̀. báyìí ni wọ́n ti kóra lọ wọ́n kóra wọn jọ sínú dáwò nẹ́díwà tí wọ́n ń pèrò lórí bó làwọn ti pa ànábì. ìgbà tí gbogbo wọn mú oríṣiríṣi ìmọ̀ràn wá báyìí ni Abu Jahal mo ti sọ ìtàn nípa bí Abu Jahal ti gbógun ti ànábì tó mo ṣàlàyé eléyìí náà fún wa nínú àwọn ọ̀rọ̀ tó ti kọjá lọ. Abu Jahal wá pinnu pé ihun tẹ́mi rò pa lè ṣe òun náà ni pé gbogbo ẹ̀yà tí ń bẹ ìlú Mákà ẹ jẹ́ káwọn èèyàn jọ ká dára wa jọ láti lọ sí ànábì ní sùtà ká pa tábà ti lè pa Banu Hashim tó jẹ́ ẹ̀yà tànábì ti jáde kò sí nǹkan kan tá lè ṣe fún gbogbo ẹ̀yà wọn ò lè sọ pé àwọn fẹ́ sígun lu gbogbo ẹ̀yà tí ń bẹ ìlú Mákà apá wọn ò lè ká wa sòkó jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn gbogbo wa báyìí ni gbogbo wọn ti fẹnu kò lórí pé àwọn ó pa òjíṣẹ́ Allah ń bọ̀. Bismillahir Rahmanir Rahim. Gbogbo òbí tó bá fẹ́ yìí pélé ìgbéga àwọn ọmọ wọn láyé irú wọn kì í fètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn jáfara rárá o. Tí a bá wá ń sọ nípa ilé ìwé tó ní àfojúsùn tó dára fún àwọn ọmọ wa Tender Footpath Islamic Academy ní ilé ìwé tó mọ̀ nípa bí a ṣe ń kọ́mọ tí ọmọ fi ń di àmúyangàn orílẹ̀-èdè lẹ́yìn wá ọ̀la. Ṣé nípa àyíká tó dùn ún wò la fẹ́ sọ ni? Àbí nípa àwọn olùkọ́ tí wọ́n mọ̀ nípa bí a ti ń kọ́mọ pẹ̀lú ìwà ọmọlúàbí? Tender Footpath Islamic Academy Al-Quran kíké àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ni wọ́n fi tayọ àwọn akẹgbẹ́ wọn. Wọ́n á kọ́ àwọn ọmọ wa ní Al-Quran pẹ̀lú tajwid àti èdè Lárúbáwá fún gbogbo òbí tó bá fẹ́ ṣe àṣeyọrí níbi ètò ayé àti ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn ọmọ wọn. Tender Footpath Islamic Academy ni wọ́n mú àwọn ọmọ wọn lọ. Boko bá wá jìnnà ìlàkì yìí kó. Tender Footpath Islamic Academy wà ní No. 1 Olókun Quarters Ìgboyà nínú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0803-954-6954 tàbí 0810-342-5548. Tender Footpath Islamic Academy, Citadel of the Living Souls.
The solid solution wọ́n ń ta 12-in-1 past question and answer tí ó jẹ́ ti WAEC, NECO àti GCE tí à ń pè ní Platinum Series. Pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3. Ìwé 4-in-1 combined past questions and answers sí ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi mọ́ ìdánwò post JAMB fún èyíkéyìí iléèwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀. Ẹ kọjá sílé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kò ní kẹ̀tíkẹ̀tì clear and neat ní àwọn ìwé tó bá ti àgbàlá ilé-iṣẹ́ The Solid Solutions jáde torí pé step by step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òògùn pàṣẹ ní gbogbo ẹ̀rọ ẹ̀yìn ilé ìtajà ìwé bookshop ilé ìwé girama nílẹ̀ yìí ẹ̀yin òbí àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jálágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá ilé-iṣẹ́ The Solid Solutions ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941 07037470941 The Solid Solutions pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل ولكن الغريب هو الذي lẹ́yìn ìgbà tí wọ́n pinnu láti ṣe aburú yìí pẹ̀lú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam gbogbo wọn wá kóra jọ pẹ̀lú ìpinnu wọn òǹkà wọn lọ́pọ̀ àwọn apá kan náà àwọn onítàn wọn ní bíi 12 ló ń kà làwọn ọkùnrin tí wọ́n ti mú idà dání pé àwọn ó kàn sán ànábì ní idà lẹ́ẹ̀kan náà àwọn sì gbàgbé tí ń jẹ́ ìpèpè ànábì nílùú Mọ́kà. Ìgbà tí ìpinnu yìí lọ Allah rán Jibrilu alayhi salam olórí gbogbo àwọn màláíkà sójì sí Allah sallallahu alayhi wa sallam pétọ̀ lọ sọ fún ànábì pé kó má sun inú ilé rẹ̀ mọ́júmọ́ lónìí o. Bẹ́ẹ̀ sì nínú ṣe sí Rasulullah sallallahu alayhi wa sallam ni pé tó bá ti ànábì ó sùn lẹ́yìn ìrun ìṣà tó bá ti wá di ìdá àkọ́kọ́ tàbí ìdá ẹlẹ́ẹ̀kejì ní òru ànábì ó dìde láti lọ sínú Kaaba láti lọ yan náfìlà ànábì ó ṣe tahajjud. Báyìí ni bìyìn Jibrilu ti wá bòdì sí Allah sallallahu alayhi wa sallam tó wá fún nírò nípa ète tí àwọn Kùrẹ́ṣì ti dá láti ṣe ní sùtà tó bá ti ń di ìdájí tànábì ó jáde láti lọ síjọ́sìn. Lálẹ́ nígbà tí ọwọ́ ti pa ànábì ọ̀rá jáde ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ó lọ sí inú ilé ọ̀rẹ́ rẹ̀ Abubakar As-Siddiq radiyallahu ta'ala anhu ó wá lọ ṣàlàyé fún pétọ̀ kí ni ń bẹ pẹ̀lú ẹ̀ báyìí ó ní kò sí nǹkan kan jà wọ́n ará ilé mi lọ́dà tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run ti pa mí láṣẹ o ká rìnrìn àjò kúrò ìlú Mẹ́kà ká lọ sílùú Mẹdínà so báwọn èèyàn bá ti sùn káyà tètè gbéra. Báyìí ni àwọn méjèèjì ti pinnu ìrìn àjò wọn láti kú ní ìlú Mẹ́kà. Nígbà tó yá tí Rasulullah sallallahu alayhi wa sallam tí ó máa jáde àwọn ọ̀tá yìí ti kóra jọ sẹ́nu ọ̀nà ànábì. Nígbà tánàbí ó jáde ànábì bẹ̀rẹ̀ sí ń bẹ Allah ń ṣe dùá. Kí lànàbí ń ṣe nínú Suratu Yasin ayé ẹlẹ́ẹ̀kẹsàn níbẹ̀ waja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa aghshaynahum fahum la yubsirun. Ọlọ́run ní a ti kọjú wọn a ti gbáwájú àgbẹ̀yìn wọn a ti jẹ́ kí wọ́n kàn máa wò wọn ò lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́. Ọlọ́run ti gbà ríran wọn àwọn lajúlẹ̀ ni ṣùgbọ́n wò lè mọ tí ń ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lànàbí ti kọjá lára wọn ànàbí wá bu ìyẹ̀pẹ̀ ó bulé ẹnì kọ̀ọ̀kan wọn lórí wọn ò sì mọ̀. Gbàtà nàbí lọ tán tí wọ́n sì ń retí kànàbí ò jáde Ali bin Abi Talib tí ń gbé pẹ̀lú Rasulullah sallallahu alayhi wa sallam ànàbí ni kó sùn sórí ibùsùn pé sùtá kan ò ní fara kàn kó sùn sórí ibùsùn. Nígbà tí ilẹ̀ mọ́ arákùnrin kan tí ilé rẹ̀ wà ní àdójúkọ ilé Rasulullah sallallahu alayhi wa sallam ló wá rí wọn níbi tán dúró sí tó sì rí nígbà tánàbí ń jáde lọ ló wá ní àtàlẹ̀ ń dúró dè wọ́n lòdì sí Allahu ní Muhammadu là ń dúró dè wọ́n ní nǹkan mọ̀ sí yìn ẹni tó kọjá lára yín ní ìsìn tó bu ìyẹ̀pẹ̀ lóyún lórí lè ń dúró dè pẹ́ fẹ́ retí kó jáde kẹsí ń sùtà nǹkan sí yín o. Báyìí ni gbogbo wọn sáré dìde wọ́n wá dun ara wọn nù wọ́n rí pé ànábì ti bu ìyẹ̀pẹ̀ láwọn lórí. Wọ́n bi Ali bin Abi Talib léèrè Ali lòun mọ̀ rìn àjò rẹ̀ ò mọ bó ti rìn. Báyìí ni ọwọ́ wọn ti bólẹ̀ ogun ète tí wọ́n dá Ọlọ́run bá tọ́lá rẹ̀ ga jùlọ òjì ó ṣẹlẹ̀ sí Rasulullah sallallahu alayhi wa sallam. Allah fi so ilé náà Suratul Anfal Allah sọ fáànà bí ayé ọgbọ̀n nínú Suratul Anfal. Ọlọ́run bá sọ pé wa idh yamkuru bika alladhina kafaru nígbà tí àwọn kèfèrí tí wọ́n fẹ́ sí ọ́n sùtà tí wọ́n pinnu wọ́n ń dètè láti sí ọ́ ní sùtà liyuthbituka pé àwọn fẹ́ dí ọ mọ́lẹ̀ kó má lè jáde aw yaqtuluka tàbí káwọn tiẹ̀ pa ọ́ ni aw yukhrijuka tàbí káwọn tiẹ̀ di ọ jáde kó núlò wa yamkuruna wa yamkurullah wọ́n ń dètè Ọlọ́run náà sì dọ́gbọ́n pẹ̀lú ète wọn wallahu khayrul makirin Ọlọ́run bá lọ́ba tó dáa jù ète wọn lọ.
so báyìí ni Allah ti ń fi eléyìí rán Ànábì létí wípé àṣàbúrú tí wọ́n fẹ́ gbèrò láti ṣe fún ọ àwa náà la gbé fún aburú náà bí ojú Ànábì ti rí nílùú Mákà ní síwájú kó tó rin ìrìn àjò kúrò nílùú Mákà lọ sí ìlú Mádínà. Bẹ́ẹ̀ sì ni àwọn Kùráìṣì ò tó dúró wọ́n tún ṣetán láti fi ìnira kan òjíṣẹ́ Allah sallallahu alayhi wa alihi wa sallam. Kí ló wá ṣẹlẹ̀ láàrin ìrìn àjò Ànábì lọ sí ìlú Mádínà? Kí ni àwọn Kùráìṣì ṣe? Kí ni báwo ni wọ́n ti tún gbìyànjú láti tún lọ bá Ànábì lójú ọ̀nà láti ṣe Ànábì ìṣùtà? Kí ló ṣẹlẹ̀? Kí ni ìkéde wọn fún gbogbo ẹni tó bá rí Ànábì àti ẹni tí wọ́n jọ rìnrìn àjò? Kí ni ẹni tí wọ́n àdéhùn tí wọ́n ṣe fún irú àwọn èèyàn tó bá mú wọn bẹ́ẹ̀? Gbogbo ilé náà ni àlùbọ̀rọ̀ báwo tó tún pẹrẹpẹrẹ rẹ̀ tá a bá wojú àgọ́ rẹ̀ pé ọjọ́ wa ti ń lọ díẹ̀díẹ̀. وهذه سبيلي هذا هو الغريب غريب عند العابثين من البشر ولكنه bá a ti ń gbọ́ ètò yìí gbogbo àná là ń pè tá à ń ṣàdúrà ṣùgbọ́n bá a bá ti wà lórí afẹ́fẹ́ báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé n tó lè jẹ́ kó lè máa tẹ̀ wájú òun náà ló nígbọ̀wọ́. Gbogbo àwa tá a nílé iṣẹ́ ńláńlá àti olókòwò kéékèèké ẹ jẹ́ á pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwa náà lè kún ètò yìí lọ́wọ́ kó má bàa kú. Ẹ jẹ́ kí á gbé nǹkan tá à ń tà wá tàbá wa tá a wò pé àwo ta nǹkan kan o tàbá tiẹ̀ lọ́jà tá à ń tà ṣùgbọ́n àfẹ́ polówó ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí ẹ̀tàn yìí ó máa tẹ̀ wájú kó lè ṣàǹfààní fún gbogbo ọmọ mùsùlùmí ká mọ̀ nípa ẹ̀sìn wa ká mọ̀ nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì àtàwọn sàhábà. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kájọ sọ̀rọ̀ ọ̀nà tẹ́ bá lè gbà láti fi kún ilé iṣẹ́ tí ó ń ṣe àgbékalẹ̀ ètò yìí lọ́wọ́ kí ètò náà kó lè bá a máa tẹ̀ wájú abẹ́lẹ́ ọ̀n tó la rí ga jùlọ kó bá wa ṣe àlékún oore fún yín. Nọ́mbà tẹ́ lè pè mí sí náà ní 091 55 11 8848 091 55 11 8848 òní nọ́mbà tí olùjásí ilé iṣẹ́ alukoro UL-ARQM Media Productions. Ẹ pè mí kájọ sọ̀rọ̀. Bákan náà ni ẹ yẹ kẹ́ ẹ mọ̀ wípé Ramadan ti ń kànlẹ̀kùn ó ti ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó ti ń súnmọ́ wa o. Abẹ́lẹ́ ọ̀n tọ́lá rẹ̀ ga jùlọ èèyàn bíi 3 ní máa ń retí Ramadan. Abẹ́lẹ́ ọ̀n tọ́lá rẹ̀ ga jùlọ wọ́n sì wá ní méjì alákọ̀ọ́kọ́ ẹni tí ó máa ran kan rẹ̀ pé Ramadan bọ̀ tí ò ní bá láyé Ọlọ́run sì wá bẹ́ẹ̀ o. Ẹni tí Ramadan ó bá láyé ṣùgbọ́n tí ò ní parí rẹ̀ Ọlọ́run sì wá bẹ́ẹ̀ o. Ẹnì kẹta lẹni tí Ramadan yóò máa retí rẹ̀ yóò wọnú Ramadan yóò tún parí rẹ̀ Ọlọ́run sàwà káwà kún ìkan nínú wọn wàlà hawla wàlà quwwata illa billah. Gbogbo àwa tí a tún wò pa fẹ́ ṣiṣẹ́ olóore nínú Ramadan ẹ jẹ́ kí a pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè tán ọ̀nà tí a lè gbà láti tún fi wáàsí tí yóò tún jẹ́ kí owó yín nítumọ̀ tí a fi sọ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ò gbọ́ tí ó ṣe wọ́n láǹfààní iléeṣẹ́ Al-Ghuraba àti péyàmọ́ oríṣiríṣi àwọn ètò bóyá àwọn pípè ni ẹ fẹ́ ṣe ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi iye tí owó rẹ̀ ó jẹ́ àti gbé jáde iléeṣẹ́ wa ti gbé iye tí ó jẹ́ Crown FM aláràgbà ìdá aṣáájú nínú gbogbo rédíò àti ti tẹ̀ wájú lórí bó láti fún yín ní èyí tí ó ṣe ń láǹfààní nínú Ramadan. Ẹ pè nọ́mbà mi ká sọ̀rọ̀ lẹ́yìn ètò abẹ́lẹ́ ọ̀n tọ́lá rẹ̀ ga jùlọ kó jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá kí ó sojú Ramadan náà kọ́ ló ń jẹ́ kí a tún rí òpin rẹ̀ wala hawla wala quwwata illa billahil azim. Mò ń bọ̀. Now nọ́mbà mi lẹ́ẹ̀kan sí ni 091 55 11 8848. Ó kọ tèmi ní Abu Hudhayfa al-Burhani al-Ghurabaa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adé orí ọ̀kín òjò kẹyẹkẹyẹ àwa ni. 101.